Nígbà ìdẹ̀ra, Ọlọ́run ìwọ ni mo gbójúlé. Lọ́jọ́ ìdánwò, lọ́wọ́ sọ fún mi kí n máa fòyà o. Nígbà ìdẹ̀ra ṣú, Olúwa mọ́tà ìṣẹ́fẹ́ mi láyé. Bátílẹ̀ bá mọ́, sọ fún mi kí n máa fòyà o. Ọ̀nà kìí kọjọ́ máa yọ, ọ̀nà kìí kówó máa là. Ọ̀nà kìí mẹ́jà nípa odò ní agbẹ̀rọ̀ níbi lágbójá. Èmi lọ́wọ́ rẹ̀ ò olùkàlà. Nígbà ìdánwò, gbàdúrà fún mi olùkàlà. Kí má bàa tẹ́ ọ, kí má sì kéré sí. Èyí tí a máa yàwé ní fún ọgbà ìbọn. Nítorí wọ́n lọ fẹ́ níbọn, sọ fún mi. Ẹlẹ́dàá ò sọ fún mi kí n má kọjá o. Ìrètí ń bẹ káwọn tó tẹ̀sẹ̀ lé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta mo kí baálé léyìí ìyálé léyìí mo kí yín ìyálájẹ bàbálọ́jà gbogbo yín mo kí ẹ̀yin èèyàn wa tẹ́ ń bẹ ní òkè òkun àtẹ̀yin tẹ́ ń bẹ ní gbèrè ọ̀sà gbogbo wa mo kí o ẹni tó gbédè Yorùbá mo kí yín ẹni tí ò gbọ́ mo kí yín o ẹ wá jẹ́ àwa nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan ẹ jẹ́ àfarabalẹ̀ bẹ́jà tí farabalẹ̀ fólókun ẹ wá jẹ́ àfarabalẹ̀ kí àfarabalẹ̀ gbọ́ ìtumọ̀ àlá yìí ẹ rí máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà pé àlá ọ̀gọ̀ ẹni tó lálàá lọ́gọ̀ àlá ò ní gọ̀ wá débi pa àfin ní ìfura ogun tí ìbá wọlé ayé ẹni mo sọ ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan fún wa yìí pé àlá ọ̀gọ̀ ẹni ó lálàá lọ́gọ̀ ìdílé ẹ rí i pé mo ti sọ nínú ọ̀pọ̀lọpọ̀ fídíò yìí pé àlá jẹ́ olùtúmọ̀ fún ìrìn àjò ayé wa ẹlòmíì kì í tètè fura ibi ogun tí ń wá ẹlòmíì kì í tètè fura ìgbà tí ọba fẹ́ kẹsẹ̀ bọ inú ogun ayé tàbí tógun ayé fẹ́ di ẹ̀wù tí ó wọ̀ sí lọ́rùn ogun ayé gbogbo ohun tó bá sọ̀rọ̀ ẹ̀dá kò ní ráyè nínú ayé mi àtẹ̀yìn àti gbogbo etí tí ń gbọ́ mi wòmí wò tí èèyàn bá ń lá àlá yìí pé òun ṣubú lórí àga òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà bíi kóun ṣubú lórí àga tàbí kóun gbé àga kalẹ̀ káwọn méjì káwọn jókòó lórí ẹ̀ òun la fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa orúkọ èmi ọmọ yín náà ní Lukman ọmọ Àyẹ́dáre àbọ̀ ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà aláyìí ọ̀nà tó gbà wúlò kéèyàn mọ̀túmọ̀ rẹ̀ kìí ṣe kékeré o ó wúlò fún ọkùnrin ó wúlò nínú àárín àjò ayé obìnrin náà àtọmọdé ni àtàgbàlagbà aláyìí ó yẹ máa bá mi bọ̀. Jagun lásán ni, àbínú ẹni kò máa lè pa kádàrá bìlà o. Iwájú la wá ń lọ ò láìpọ̀ sápé o. Òkè ìṣòro gbogbo á ti gbẹ̀dẹ̀lẹ̀ o, ẹlẹ́dà ni o. Tilẹ̀kùn àkókò tó o, tilẹ̀kùn ayọ̀. Àtàkàtà yọ mí tí mo bá ṣubú èmi á dìde. Lọ́dún sọ̀rọ̀ kẹ́lẹ́ kan tẹ̀mí àwòrí ìdánwò ayé. Lẹ́yìn ìdánwò ìgbéga fún mi olùbàdà. Ẹlẹ́dà mi o,
kalẹ̀ lẹ́ẹ̀kan sí. Àlá yìí ipa tó kó nínú ìrìn àjò èèyàn kìí ṣe kékeré. Ẹ gbọ́ tí obìnrin tí bá sábà máa ń lárú àlá yìí pé àga ìjókòó òun ó yẹ̀, òun ṣubú látòrí àga, tàbí tọkùnrin bá ń la, tàbí lápapọ̀ ẹni tí bá ń lárú àlá yìí. Tí èèyàn bá wà ní ààyè kan, bóyá ibi gbẹdẹmukẹ tí o ti ń jẹun, bóyá ọ́fíìsì lórí pé ò ń ṣiṣẹ́ lọ́fíìsì kan, ó wá ń lárú àlá yìí, tètè kí àdúrà mọ́lẹ̀ kí àwọn ajẹnifẹ́ni kí wọ́n má lé ọ kúrò ní ibi àga rẹ tó wà, ibi tó ti ń jẹun. Ẹ rí bí ọkùnrin náà bá ń lárú àlá yìí tàbí obìnrin bá ń la, gẹ́gẹ́ mo ṣe wí lẹ́ẹ̀kan, àlá yìí a máa ṣàkíyèsí fóbìnrin pé àmúbọ́ kó tètè fura tóbìnrin bá ń lárú àlá yìí. Máa ṣòfófó fún ni tí wọ́n bá fẹ́ já ọkọ gbà mọ́yàn lọ́wọ́, a máa ṣòfófó fún ni. Tàbí tí ẹ̀yin méjì bá ń du àga fi jókòó, àlá náà ò fi bẹ́ẹ̀ dáa rárá. Tí ẹ bá jọ ń du ipò kan àbí ààyè kan àbí ẹ fẹ́ ra nǹkan kan tó o bá múra, nǹkan náà lè má tó ọ lọ́wọ́. Ṣùgbọ́n nígbà tó ti lè lárú àlá yìí, o ti mọ̀ pé àga yìí ìwọ ló ní. Ṣùgbọ́n níbi tó o ti ní jàlá ọgọ́, òun ni kọ́ máa ogun tó fẹ́ ti bẹ̀ jáde, òun làlá yìí ti wí fún ọ yìí. Ọwọ́ àtètè ó ti ṣe ọ nígbẹ́rẹ́ pàpọ̀ pé àwọn jẹ̀mbìdì ẹ tí gbà yìí lọ́wọ́ aláyè, wọn ò fẹ́ kí nǹkan yìí ó tó ọ lọ́wọ́ mọ́. Wọ́n fẹ́ ṣe ọ kúrò níbi gbẹdẹmukẹ tó ti ń jẹun, tàbí oore tó ń retí tí ẹjọ́ ń dù wá àtàwọn èèyàn. Bóyá kọ̀ǹtráktọ̀ ni ọ́ ni, àbí ẹjọ́ ń tajà ní ṣọ́ọ̀bù kan, àbá ń lárú àlá yìí tó o bá múra, àwọn ajẹnifẹ́ni wọ́n fẹ́ jí ọ lẹ́sẹ̀ débi pé wọ́n ó fi lé ọ̀tá rẹ̀ kúrò ní oko ìwájẹ rẹ̀. Tó Elédùmarè, bí ọba aláyé gan bá ń lárú àlá yìí kó tètè múra ni, kó tètè múra, kí wọ́n má fi kú òjijì pa débi pé wọ́n fi lè tètè gba, tàbí kí wọ́n dẹ̀ ṣiṣẹ́ sí débi pé wọ́n fi gba orí àpèrè mọ́ lọ́wọ́. Tó gbẹ̀yìn ọba aláyé ẹ máa mọ̀ ọ́ ṣe o, ẹni ẹlẹ́ni kò ní jẹṣẹ́ yín o. Tó eérú ní jogún àrò, ẹ̀yin tẹ́ wà lárí àpèrè, òun náà lẹ́ lo àpèrè yín gbó, agbára Elédùà. Abẹ́rẹ́ odò kan ni mo yín lọ́wọ́ o, ẹni ẹlẹ́ni kò ní gbà ṣe gbogbo wa ṣe o. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ Àyádáre, àfọ ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà kò jù bẹ́lẹ̀ ń gábà yìí lọ́wọ́. Ẹ pin èdè kọkárí tìlé toko kó lè jẹ́ àǹfààní tẹ́tí bá ń lárú àlá báyìí, kó lè tètè mọ ìgbésẹ̀ tí tó yẹ kó gbé. Tí ara wa ń lárú àlá yìí tó wọ́pọ̀ jù, tí nǹkan yìí sì ti ń lapa jù nínú ayé yẹn, bó là á ti wá ṣe, ọ̀rọ̀ kì í bẹ́ẹ̀ o, ọ̀rọ̀ kì í bẹ́ẹ̀. Ìhun tí ń jọ yé ń tọ̀hún ni pé àlá yìí ti kọjá àlá lásán. Ọlọ́ọ̀wà di egbò ni tó fi rí ibi tí egbò ti ta wá. Òwe ni mo fi pa ọ lọ́ọ̀dọ̀ àwọn tó jẹ́ ọ̀jọ̀gbọ́n, kí wọ́n bọ̀ tọ̀mọ́lẹ̀ sí ibi tí nǹkan yìí ti ń wá dáadáa, torí kì í ṣe àlá lásán. Tó ti yé báyìí, àlá tó kó ọ̀tá sínú ni, tí wọ́n pa ọ́pọ̀ tí wọ́n fẹ́ gba èrè lọ́wọ́ oníre, á dára fún gbogbo wa o. Òjò kí rọ̀kọ́ tà sílẹ̀, olóore gbogbo wa ò ní tà sí wa o. Ìran òjò ní dojú jà kọ ọmọ ènìyàn. Ọlọ́run
olóore wa kò ní dojú ìjà kọ èmi àtẹ̀yìn o. tó ẹ fẹ́ mọ̀ nípa ìrìn àjò yín àbí ẹ fẹ́ èyí ọ̀kan ọ̀jọ̀kan nínú àwọn ètò wa pé ẹ bá mójútó ó kéré nínú ohun tọ́lọ́run bá ti ṣe àìsàn ọlọ́run o onígbìyànjú ni wá á dára fún gbogbo wa. nọ́mbà wo lẹ lè fi darapọ̀ mọ́ wa ní WhatsApp group tàbí ẹ fẹ́ béèrè nípa ọ̀rọ̀ yín àbí ẹ fẹ́ tọ́jú ara yín bóyá nípa ọ̀rọ̀ kan sí méjì ẹ kàn sí mi ní WhatsApp. má jókòó lé rẹ̀ máa pè mí fún mọ́lálàkà ìní dán lóhùn o. ibi tó o bá ń lò sí máa pè wọ́n pé mọ́lálàkà tó o bá máa pè sọ́dọ̀ èmi pé mọ́lálàkà ọ̀rọ̀ sọ̀sà kọ́lẹ̀ o ó sì jẹ́ mọ́ sọ fún ọ. tó àti ajẹ́ tó jẹ́ pé gbogbo ẹ̀ náà ni wọ́n béèrè pé o ṣeun sọmọ pé dátà táwa náà fi ń bá yín sọ̀rọ̀ owó la fi rà bó ṣe jẹ́ nù á dára fún wa o. tó èmi á máa fi èyí ṣe lọ ẹ̀yin náà ní máa wí fún ẹ̀yin náà lẹ́ẹ̀ máa gbọ́. tó àdákìrò kó má bọ̀ alẹ́ ìdàkìrò kó má bọ̀ alẹ́ wọn ní bálápá dẹ̀dẹ̀ bá roko tọ́rọ̀ sà ilé náà ní fàbọ̀ sí o. ọgbà yìí tẹ́wà lájò àjòjò fún yín o ẹ̀ní jò sájò o á dára fún yín o. tó ẹnìkan wà sàkàn ọmọ bomi bẹ́ẹ̀ o ilé gbogbo wo ò ní gbẹ o á dára fún gbogbo wa o. á dára fún gbogbo wa o. ara ẹni ọ̀gẹ̀dẹ̀ èèyàn sọ́gẹ̀dẹ̀ lọ́gbẹ́njọ́ kan kọ́ má bomi bẹ́ẹ̀ gbogbo ọjọ́ tẹ bá ti ń fọwọ́ bá àpò yín dọ́là lẹ́ẹ̀ máa mú kí wá sí dọ́là lásán bílíọ̀nù rẹ̀ ní ọ̀jẹ̀ ó sì máa rí nìyẹn ìrírí àlàlẹ̀ wò láyé ẹnì kọ̀ọ̀kan wa. ọ̀yá +23480 3298 3298 +23480 3298 3298. orílẹ̀-èdè yòówù tí mo bá lọ ẹ bá kó gbogbo nọ́mbà mi tí ò lọ ẹ pé wásaàpù yìí mo kọ́kọ́ wí ẹ̀ẹ́rì mi bá sọ̀rọ̀. tó nọ́mbà kejì +23481 33 155 111 +23481 33 155 111 +23480 890 38658 +23480 890 38658. ẹgbà kan sí +23481 86 86 9899 +23481 86 86 9899. ọ̀yá okùn nọ́mbà orílẹ̀-èdè Benin +229 54 65 1928 +229 54 65 1928. ẹgbà kan sí +229 54 65 1929 +229 54 65 1929. tó Elédùmarè agbèrè ayé gbogbo akọwà àfẹmọ ọ̀tá ara ẹ̀yìn òdì ire o ire kàbìtì. Òkè ìṣòro gbogbo á ti fẹ́ tẹ̀lé o.